àti lè ta fi sílẹ̀ àti dúkìá Olúwa tó ní sọ fi sọ mú mi. Ayatul Kursi ọ̀kọ̀ọ̀kan fún ara wa. ọba ìlú Ìlọrin àti agbègbè rẹ̀ gbogbo àwa tá a fìdùnnú ṣe báyìí umura ọdún yìí ọlọ́wọ́ kẹ́nìkọ̀ọ̀kan wa láti lọ àwa tá a tún fìdùnnú hàn lẹ́lẹ́kejì bàbá darí umura Mákà ọdún yìí ọlọ́wọ́ fi ṣe sàárà fún wa àwa tá a tún náwó sókè lẹ́lẹ́kejì yìí bàbá dé láti Mákà káàtọ́ dá ọlọ́wọ́ fi ṣe sẹ̀rìnfẹ́ni kọ̀ọ̀kan wa. alamọ́sá wa fi ọba wa láàbàlẹ̀ jù báyìí lọ. ọba fún wa láàbàlẹ̀ jù báyìí lọ. alibarika wala sayyidil wujud. alibarika wala sayyidil wujud. Mawlana Sheikh Adam Abdallah Al-Alori. Mawlana Sheikh Adam Abdallah Al-Alori. tagammadahu Allahu bi rahmatihi. ọlọ́mọ́sá bá aṣàlékún kẹfù wa. Mawlana Sheikh Ahmad Rufai inda salati. Mawlana Sheikh Ahmad Rufai inda salati. tagammadahu Allahu bi rahmatihi. ọlọ́mọ́ aṣàlékún àánú Ọlọ́run fún wa. Mawlana Sheikh Kamaluddin Al-Adabi. Mawlana Sheikh Kamaluddin Al-Adabi. tagammadahu Allahu bi rahmatihi. ọlọ́mọ́sá bá aṣàlékún kí Ọlọ́run fún wa. bisimilahi kul huwa Allah. bisimilahi kul huwa Allah. مولانا مديرنا حبيب الله آدم عبد الله العلوري. مولانا مديرنا حبيب الله آدم عبد الله العلوري. حفظه الله ورعاه. اللهم صل وسلم. البركة ولا القرآن. البركة ولا القرآن. أبي لا تري بابا أو ألفا لصلاتي. لا تري بابا ألفا لصلاتي. اللهم سجاري وبي. سجاري وبي. إذا كما بنسى دعاء إذا كما سآمين هذا. البركة ولا القرآن. البركة ولا القرآن. بابا أو خليفة ولا كتا. بابا خليفة ولا كتا. اللهم سجاري وبي. سجاري وبي. بابا وشيخ ومادبو. بابا شيخ ومادبو. اللهم سجاري وبي. سجاري وبي. بابا وخليفة واليوني مانغو. بابا خليفة واليوني مانغو. اللهم سجاري وبي. سجاري وبي. Ọdún bàbá wa bàbá dínì. Ẹ̀dẹ̀ bàbá dínì. Àwọn bàbá wa nílé alágbàjá. Àwọn bàbá wa nílé alágbàjá. Àwọn bàbá wa muallim. Àwọn bàbá wa muallim. Àwọn bàbá wa nílé ayọ̀. Àwọn bàbá wa nílé ayọ̀. Bisimilahi kul huwa Allah inna atayna. Bisimilahi kul huwa Allah inna atayna. Àmín. Bẹ́ẹ̀ láti rí àwọn ìyá wa tí Ọlọ́run ṣẹ́kù fún wa. Bẹ́ẹ̀ láti rí àwọn ìyá wa tí Ọlọ́run ṣẹ́kù fún wa. Bẹ́ẹ̀ láti rí àwọn ìyá wa ní Apalando. Àwọn ìyá wa lọ́pọ̀lọ́ndó. Ọlọ́mọsàjà rí wọn pé. Ọlọ́jà rí wọn pé. Òbí àwọn ìyá wa ní Tẹ̀lẹ́pà. Èdè àwọn ìyá wa Tẹ̀lẹ́pà. Àwọn ìyá wa Lákàtà. Àwọn ìyá wa Lákàtà. Àwọn ìyá wa Lé Sìrú. Àwọn ìyá wa Lé Sìrú. Àwọn ìyá wa Lápèkì. Àwọn ìyá wa Lápèkì. Ọlọ́mọsàjà rí wọn pé. Ọlọ́jà rí wọn pé. Òbí gbogbo èèyàn gbọ́ wá sí. Èdè gbogbo èèyàn gbọ́ wá sí lọ́kùnrin àti lóbìnrin. Ọlọ́mọsàjà rẹ̀ nìkan ká wa pé. Ọlọ́jà rẹ̀ nìkan ká wa pé. Inna atayna. Inna atayna. اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا باطنا وظاهرا وارزقنا العمل بهما بجائزاتك المقدسة اللهم آمين. نبيك ظاهرا وباطنا وظاهرا وارزقنا العمل بهما بجائزاتك المقدسة اللهم آمين. بحق قال رب اشرح لي صدري ويسر لي أزري وأشركه في أمري
واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا لله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا اليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ẹni ọlọ́run bá sọ̀rọ̀ fún kọ́dọ̀pẹ́ náà lẹ́ẹ̀kan sí i. Alhamdulillah. ẹni ọba tún kò tí ì retí lọ́dọ̀ ọlọ́run kó fẹ́ràn wá ẹni ọpẹ́ náà ìyálẹ̀ pé. Alhamdulillah. rabbil baba. خلقت العباد على ما علمت وفي العلم يجري الفتى والمسن على ما عملت وهذا حرمت وذا لم يكن ومنه سعيد ومنه شقي ومنه سعيد ومنه حسن ومنه سعيد ومنه شقي ومنه كبير ومنه حسن. ẹ dákun ẹ bá ń gbé títọ́ bí fún ọlọ́run dáadáa. Alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa. Alhamdulillah. ọba tó ní kórí ire kó máa jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa. Alhamdulillah. ọba tó tún fi àwọn àgbàlagbà rẹ̀ tọ́lọ́wọ́ ọba fi kẹ́ wa nínú Islam. kò sí nǹkan tuntun tí wọ́n gbọ́ níta fẹ́ wí. wọ́n wá fi wíwáyé yìí wọ́n wá fi sin lọ́hùn ni. Allahu akbar. gẹ́gẹ́ bí àwọn bàbá wa nílé òré ọlọ́mọsàgárí yìí pẹ́. Àmín. ẹ dákun ẹ sàmì náà dáadáa. Àmín ya Allah. gbogbo bẹ́ẹ̀yàn bá ń fi ara ṣètò ọlọ́run ìjọba tásìkò tí ó lo ọlọ́run yóò máa pàṣẹ fún ọlọ́run bí ẹni pé òun lọ́lọ́run ọlọ́run lè yàn níbi tọ́lọ́wọ́ máa gbàfà fún dé. Allahu akbar. ọlọ́mọsàgárí yìí pẹ́. Àmín. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. ẹ rí i pé makirifóònù talẹ́ yìí ẹ rí i pé kò hàn fún Ayakumullah. àwọn tí wọ́n máa ń pa rẹ̀ tí wọ́n máa fún àtẹ̀dọ́ rẹ̀ àti gbogbo kẹ̀wúkẹ̀wú rẹ̀ Ayakumullah. àwọn ni wọ́n wá jókòó tì í lónìí Alhamdulillah. láti ilé àfáàwò Alhamdulillah. ẹ sì gbé títọ́ bí fọlọ́ mọ́ Allah. àlékún àlùbáríkà ọlọ́mọsàbà wa ṣe fún. Àmín ya Allah. bó tẹ̀ jásí pé ó ṣe ń tó dùn máa wa púpọ̀ kò sáàjì wa lówó rárá ó ní ta bá ní ní ká fún un Allah. ó sì ti jí wa mo fẹ́ lè pé kò dúró sínú Ayakumullah. ọlọ́run wọlé Al-Qur'ani wọlé àánú gbogbo àwọn jàmáà tí ń dùn yìí ìdùnnú gbére mọ́sàbà wa ṣe fún. Àmín ya Allah. lábẹ́rẹ̀ afáwa sáwùsù mẹ̀zúnà afáwa yàyà Allahu hayat. látara dáadáa tí ń ṣe sáàyè yìí ọlọ́run bá dáwọ́ fẹ́ẹ́rẹ́ wá
ara mọ́tò wọn ti gbé ọwọ́ adé tó bá yẹ pé lóòótọ́ tọkàntọkàn lòun fi ń ṣe ìdímọ̀lẹ́ àfàṣàlàtì òun fẹ́ mà kọ̀pẹ́ kọ̀yà ọlọ́run bá tún gbé agárá mọ́tò tuntun ní ìjáde. alhamdulillah. ẹ dákun ẹ bá wa sọ pé lọ́dọ̀ ọlọ́run. alhamdulillahi rabbil alamin. ẹ wá bá wa ṣe lílá fi kọ̀ọ̀kan àtàwọn àti mọ́tò náà ọlọ́mọ jẹ́ kí wọ́n máa padà sí ibú lérí ẹ̀. آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. bákan náà ni Mósè ìyá yìí wọ́n jọjọ dúró tí wọ́n ń ṣe wàhálà rẹ̀ ni etí ó dùn mọ́ Alhaji Mósè ọlọ́mọṣẹ́ bá wa ṣe fún un. آمين. la hawla ولا قوة إلا بالله العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. alọ́ni walillahi. ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا. kọ́sìrò lè kíkì nìyẹn máa fi samawati wa máa fi al-ardi. ما في السماوات وما في الأرض mulkan wa khalqan wa abida. ما في السماوات وما في الأرض. gbogbo tí ń bẹ lérí ilẹ̀ lọ́ba ni léyìn ni lẹ́rú ni nírúgbìn ni ní mọ́tò ni ní gbogbo nǹkan ni kò sẹ́ni ó ní ìjarun gbogbo. لله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا. وكان الله بكل شيء محيطا. lọ́dọ̀jọ́ ọlọ́run ọba muhitan bi kulli shay ọba tágbára rẹ̀ àti ìmọ̀ rẹ̀ tọrọ kiri ká gbogbo nǹkan lọ́lọ́run. ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء fi yatama nisa. في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تكونوا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما. ẹ̀dá pẹ̀ máa ń gbé títóbi yìí fún ọlọ́run. Allahu Akbar. ويستفتونك في النساء. ويستفتونك في النساء. alọ́ni ìra nábì wa Muhammadu. صلى الله عليه وسلم. ẹ dákun gẹ́gẹ́ bí àṣà wa àti àṣà rẹ̀ tí ń bẹ lù lọ́rin tá a fi ju gbogbo òlu lọ. bàbá dákun ń ṣe ọlọ́run. صلى الله عليه وسلم. a máa yóò bá nábì wa Muhammad dáadáa ni. ويستفتونك في النساء. alọ́ni ló ń ṣe ọlọ́run wọ́n bọ̀ wá bí ẹ léèrè nípa obìnrin nípa ẹ̀tọ́ tí ń bẹ fóbìnrin nínú ogún. قل الله يفتيكم فيهن. èyí ni wọ́n ń pè ní alihikayatu nínú alukur'ani. kul kò sí ti ń bẹ lẹ́yìn amúrù mafuulu ni حياكم الله. mafuulu kò sí ti sì gbàjú nasabi lọ. حياكم الله. ọlọ́run wá ní kulillahu. قل الله يفتيكم فيهن. kuli ń jẹ́ fílẹ̀ amúrì mabuniyin ala
السكون وفاعله ضمير مستتر فيه وجوبا تقديره أنت. قل الله يفتيكم فيهن. إن واجب الاستتار مريني. حياكم الله. ọlọ́run wa ní kúlì láhà. kúlì láhù. èyí tí wọ́n pè ní alẹ́ ìkáyàtù nínú alukurani ni iná láhà láàyò tálí wùlẹ̀ káwá ìdàlùmọ́sí tánà á. ayakumullah. ọlọ́run yìí tẹ̀lé gbogbo èyí dáwà fọwọ́ mu bó ti lọ ní nǹkan ló lo nǹkan rẹ̀ ni ní wọ́n fi ń pè ní alẹ́ ìkáyàtù fil Qur'ani. kúlì láhù yuftikum fihinna wa ma yutla alaykum fil kitabi. ọlọ́run ló ń ṣe ọlọ́run ọba sọ fún wa ọlọ́run ó fèsì lérí nípa àwọn obìnrin àtẹ̀tọ́ wọn àti ntọ́lẹ́tọ́ sí wọn. wa ma yutla alaykum fil kitabi. sọ fún wa àti ntá ti sọ fún wa ṣáájú tẹ́lẹ̀ ìpele dakari mi ṣe lọ abẹ́lé ounzẹ́ni. ayakumullah. bákùnrin bábúrẹ́jì kóbìnrin ó mú kan èyí wa ti sọ síwájú tẹ́lẹ̀. ma yutla alaykum fil kitabi fi yatama nisa'i allati la tutunahunna ma kutiba alayhinna ma kutiba lahunna wa targhabuna an tankihuhunna wal mustad'afina min al-wildani wa an taqumu lil yatama bil qisti wa ma taf'alu min khairin fa inna Allaha kana bihi alima. ẹ̀rẹ́ bá dájú tó fi ìfún ọlọ́run. Allahu Akbar. ọlọ́run láti sọ̀dájọ́ ṣáájú tẹ́lẹ̀ nípa ọmọ òrukàn tó ṣe pé ẹ fẹ́ máa jẹ owó rẹ̀ níjẹkújẹ. ayakumullah. aláàtí látútúnà. allati la tutunahunna ma kutiba lahunna wa targhabuna an tankihuhunna wal mustad'afina min al-wildani wa an taqumu lil yatama bil qisti wa ma taf'alu min khairin fa inna Allaha kana bihi alima. àwọn obìnrin ọmọ òrukàn tó wà ní kéékèèké nítorí ogún tí bẹ̀ fún wa ẹ máa wá fẹ́ wa Allah. ẹ ní fún wa lẹ́tọ̀ọ́ wa ọlọ́run láti sọ̀dájọ́ rẹ̀ fún yín ṣáájú. wa an taqumu lil yatama bil qisti. ọlọ́run ni ẹ ṣe dọ́gbadọ́gba pẹ̀lú ọmọ òrukàn tí ó sì ya rẹ̀ láyé mọ́ ọwọ́ náà nàkúnà òfin kẹ́tì ẹ ebi tíyà tiẹ̀ lọ tíyà rẹ̀ lọ ìwọ náà lọ bẹ̀ lójijì. wa an taqumu lil yatama bil qisti wa ma taf'alu min khairin fa inna Allaha kana bihi alima. ẹ dákun ẹ bá gbé títọ́ bí ìfún ọlọ́run. Allahu Akbar. wa ma taf'alu min khairin. ma taf'alu min khairin. ẹ rí i pé nákìlá lọ́lọ́ ń gbé wá ọlọ́run ní gbogbo tẹ bá ṣe nu oore khairin bọ́lẹ̀ náà bó ti wulẹ̀ kó tóbi tó ìtọ́lọ̀ ń ba lo nákìlá ẹnì kan ò lè sọ bó ti tóbi tó ma taf'alu min khairin. ẹnì kan ò lè sọ bó ti pọ̀ tó ma taf'alu min khairin. ọlọ́run ní gbogbo dání kọ̀ọ̀kan tá a bá ṣe ní dáadáa. fa inna Allaha kana bihi alima. fa inna Allaha kana bihi alima. adájọ́ ọlọ́run ọba ìmọ̀ rẹ̀ ó ti rọ kiri ká gbogbo èèyàn yẹn. Allah. ẹ rí i pé khairin àwa máa fọkàn sóore mi jọ mi á pè lóore lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò sì ní kàákún. ayakumullah. èyí ló mú wa ṣe wá lójú kòkòrò ká máa wá rere ọlọ́run káàkiri. bàbá كان أبو المنصور من الأولياء الكبار لما قربت وفاته صار يبكي. minala awliya ilé kubari من الأولياء الكبار yamu
lè muzakari lè mukassari. ayakumullah. jamu lè muzakari lè mukassari. ọ̀nà mẹ́ta ni máa wá. tọ́. a máa wá ní fún alun a máa wá ní fún alu a máa wá ní fún alatu humule kafaratu le fajaratu. ayakumullah. a máa wá ní julasu jamuhu jalisu. ayakumullah. ayakumullah. kana abul mansuru minal awliya kubari lana qarabati wafatu sa akarubati karuba. lana qarabati wafatu sara yabki wa husnan shadida wa hasuna husna shadida. wa hasuna husnan shadida fa'ulatun fa'alatun li fa'ula kasa ulala amru wa zaidun jazula wa ma ata muhalifan lima mada wa babu unnakilu kasutin warida fi gari salasati makizu daruhu ka kudisa takdizu wa hasuna husnan shadida Abul Manzuru ọ̀kan nínú àwọn àgbà nínú àwọn wàlíyé Ọlọ́run ni radiyallahu anhu. àsìkò kú rẹ̀ ó wá súnmọ́ ó fẹ́ kú sọ́ra yẹ̀bùkí ìwọ̀n ké wa husnan shadida azuna husina ṣèdídá ìwọ̀n bànújẹ́ ẹni ó fẹ́ kú ń ké ìsìn bànújẹ́. wa kana lahu waladun salih fata'ajjaba alwalad minhu wa qala ma laka ya abati ayakumullah. fọ́tà ajaba fata'ajjaba wà á fún àlùfà alánà ta ajaba ayakumullah. ọ̀tọ̀ ní ajaba ọ̀tọ̀ ní ta ajaba ayakumullah. ọ̀tọ̀ ní fa'ala ọ̀tọ̀ ní fa'ala lè fa'ala lè fẹ́ alu wọlé mu fa'ala wọ̀gẹ́rù máa ń bára sàmá wù ádàlà wà má yẹ lílá ákìrà mú da wọ̀ fúta máa kẹ́sì ní tìlíwì tá ní mímọ́ fùtùtù. wa kana lahu waladun salih fata'ajjaba ta'ajjaba fata'ajjaba bàbá ẹ̀mí rẹ̀ ó fata'ajjaba ta ajaba lẹ̀ wọ́n lọ́dún mi níhù. fata'ajjaba alwaladu minhu Abul Manzuru ọwọ́ bí ọmọ rẹ̀ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ ọmọ yìí wá ń ṣe mà qala ma laka ya abati bàbá mi ẹ dàgbà ẹ tó kú ẹ fẹ́ kú ẹ wá ń ké ẹ wá ń sunkún kí ló fa kíké kí ló fa kú. qala asluku tariqan ma arawta lam alafaha ó ní ìrẹ́ ọmọ mi ètò ìpàmílẹ̀kùn ni pé mo fẹ́ kú ọlọ́nà tí mo fẹ́ bọ́ sọ́nà tí mọ̀ Allah. ọ̀nà tí ìgbàrú ẹ̀rí láyé ni mo fẹ́ gbà. hadha huwa alladhi akhafani falamma tuwaffi ta'allaqu alwalad bi ru'yatihi hatta ya'rifa kayfa hala bàbá wa kú wọ́n sì ń ọkàn ọmọ wa balẹ̀ ìwà ń bẹ Ọlọ́run mo fẹ́ rí bàbá mi Allah. ìṣesí kí ló wà ìwà ń bẹ Ọlọ́run bẹ́ẹ̀. fara'ahu ba'da mawtihi bi arba'ati ayyami ẹ dákun torí Ọlọ́run ọba ká gbọ́ dáadáa máa ń tí ń ro kan Ọlọ́run ọba sí Ọlọ́run kọjá bẹ́ẹ̀. Allah. ọmọ yìí wá rí bàbá rẹ̀ lẹ́yìn ijọ́ mẹ́rin tí bàbá rẹ̀ kú. Allah fas'alahu ya abati ma fa'ala Sa'alahu sa'ala yas'alu sa'alan torí táàdì ni ayakumullah. wọ́n sa'alahu huwa ń jẹ́ maf'ulu ayakumullah. sa'ala ń jẹ́ fíìlì wà fáìlù fáìlù damiru mustatirun fi ijawaza takidiru huwa. fas'alahu ya abati ma fa'ala Allahu bika ọmọ wa
rẹ bàbá mi bóòlù ọlọ́run ọba bóòlù ti ṣe fún ẹ bóòlù ti pàdé ọlọ́run kí ló rí. qala al-amru ashaddu min kulli ma kunna nazunnu. ọlọ́mọ mi ọ̀rọ̀ kọjá bá ń tí rò ó. Allah. sàárè ní kókó bà wá lẹ́rù ètò wọn bà wá lẹ́rù nínú sàárè ọkọjà ń tàn rò. Allah. bẹ́ẹ̀ ni tí mo pàdé lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ìṣirò. لقيت خصما مناقشين ولكنني لقيت ربا كريما أرحم الراحمين. ọlọ́run tí báníjà ti fi ẹ̀yìn ìyá kánlẹ̀ wọ́n pàdé mi wọ́n pò mí nínú pọ̀. Allah. wọ́n bí mi ní béèrè àmọ́ mo pàdé àánú ọlọ́run. Allah. ẹ̀ sì bá ń gbé títóbi fún ọlọ́run dáadáa. Allahu Akbar. وقرت بين يديه قال لي أبكيتك 70 سنة ماذا قدمت فيها. bàbá wa ń sọ fún ọmọ ó nígbà mo wà níwájú ọlọ́run ọlọ́run wa ń bi mí léèrè pé mo fún ọ ní 70 years lò láyé Allah. kí ló ti síwájú wá báwo ọlọ́run. قلت له يا ربي هذه 60 سنة صيامها وقيامها. òkú yìí wá ń sọ fún ọlọ́run ọba pé 60 years nínú 70 tí mo lò láyé gbogbo 60 years mo fi gbààwẹ̀ fún rẹ ọlọ́run ni. وقيامها. kò wá sóru kan tí mo pàjẹ́ tí ń dìde lóru kí n fi yẹn nábìlà. قال الله لم أقبل منها شيئا. الله. ẹ dákun ẹ bá kí bò sí ọlọ́run. الله أكبر. ọlọ́run ní gbogbo ń tó fi gbààwẹ̀ ní 60 years àtòrú tó dìde mẹ́ ọlọ́run ní ìgbà kankan bẹ́ẹ̀. Allah. قلت 30 حجة قال لم أقبل منها شيئا. ó ní ọgbà ájì ni mo ṣe láyé kí n tó wá bàrẹ̀ ọlọ́run ẹni ọba lọ ájì yóò mọ̀ pé èèyàn lójú ogun ni ọlọ́run ló kà darí yẹn bọ̀. الله. ìwọ sọ pé ọgbà ájì lòun ṣe láyé ọlọ́run nígbà náà ńkọ́. لم أقبل منها شيئا. ọlọ́run ní ìtẹ̀ ẹ̀gbà kankan bẹ́ẹ̀. الله. قلت خرجت 40 مرة للجهاد. gbogbo jama ẹ̀dá pé ẹ máa kí bò sí Allah. الله. الله. bàbá mọ ọlọ́run bá ti mọ ọlọ́run sì kọjá bẹ́ẹ̀ ẹ̀yà kí bò sí Allah. الله. خرجت 40 مرة للجهاد. ẹrú yìí tún sọ fọlọ́run pé kò tán síbẹ̀ nínú gbogbo sẹ́tọ́ níládájú tó tó al-jihadu fi sabilillah. Allah. ó ní ọgbà ogun jíjà lòun jáde tó ti pé ìrẹ́ ọlọ́run lọ sọ ẹ̀mí òun. الله. ọlọ́run fi ọgbọ̀n ọdún òun fi jagun ọlọ́run ní gbogbo ẹ̀yìn ìgbà kankan bẹ̀sẹ̀. كنت تصدقت ب40 ألف درهم من يدي. La ilaha illa. قال ما قبلت شيئا من ذلك. La ilaha illallah. ó ní lójoojúmọ́ 100,000 níbi ṣe sàárà fún ni ọlọ́run lójoojúmọ́. قال الله تعالى ما قبلت شيئا من ذلك. ọlọ́run ní gbogbo sàárà tó ṣe àní ìgbà kankan bẹ̀sẹ̀. قلت يا ربي إذا هلكت. قال لا أنا لا أهلك مثلك أبدا. ẹrú ìbáni bàbá wa rí bẹ́ẹ̀ alákìtù òun parẹ́. إذا هلكت. ó ní kí ló tún kù òun parẹ́ òun lùkùdéètì. ọlọ́run wa ní dúró ó lùkùdéètì. قال لا ọlọ́run ló lùkùdéètì ó parẹ́ ó sì ní parẹ́. أنا ẹ sì máa ń kíbò sí ọlọ́run dáadáa. الله. Allahu Akbar. الله أنا لا أغلق مثلك أبدا.
مشيت في اليوم الفلاني ووجدت شوكة على الطريق فنفعتها عن الطريق مخافة أن تؤذي مسلما غفرت لك بذلك غفرت لك بذلك. الله. ẹ sì bá kí mo ṣe ọlọ́run lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. حسبت نفسي لم أجد لي صالحا. bàbá. حسبت نفسي لم أجد لي صالحا إلا رجائي رحمة الرحمن إلا رجائي رحمة الرحمن إلا رجائي رحمة الرحمن. ẹ dẹ́kun bá ti mọ ọlọ́run ṣe é rí pọ́lọ́ jù bẹ́ẹ̀ lọ ẹ tó máa ń kí bó ṣe ọlọ́run. الله. مشيت في اليوم الفلاني. ọlọ́run ní gbogbo tó ń kà yẹn kò bá yọ̀nù èmi ọlọ́run ọba pàdé. الله. àmọ́ tó fi fẹ́ láfẹ̀ríjì lónìí lọ́dọ̀ èmi ọlọ́run tírù rẹ̀ ò fi gbọ́dọ̀ parẹ́. الله. ọ̀ ń kọjá ńjọ́ kan ní pápá láàrin títì. ووجدت شوكة على الطريق. ọwọ́ arẹ́gùn ẹ̀gùn ogún mi ń jáde ẹ̀gùn ogún mi ń jáde. شوكة. ọ̀kan nínú àwọn ẹ̀gún ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀gùn ogún mi ń jáde ẹ̀gún òṣùṣù bẹ́ẹ̀ yẹn bá rí rẹ̀ tó bá gún yàn ẹ rò pé ni wọ́n fún yàn ní bílálà lágbárí ni. ẹ̀rù gbọ́ fún yẹn búlọ́ọ̀lù lágbárí ni ẹ̀gúngún ní jáde ẹ̀gún òṣùṣù ẹ̀gún àmúrẹ́jú ẹ̀gún àmúrẹ́jú ìrẹ́ ẹ̀gún pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ ọ́. ìrẹ́ ẹ̀gún pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ ọ́. ọ̀kan kì í gún yàn lẹ́sẹ̀ kéèyàn má jòkó lẹ́wọ̀. ọ̀kan kì í gún yẹn lẹ́sẹ̀ kí ẹ̀ má jòkó lẹ́wọ̀. àwọn ń kọjá lọ rírú ẹ̀gún bẹ́ẹ̀. على الطريق فنفعتها عن الطريق. ẹ̀gún yẹn wá káàkiri ọwọ́ apabitọ́ ńlọtì ọwọ́ àṣà gbogbo àwọn ẹ̀gún yẹn lọ́kọ̀ọ̀kan أنت أبي مسلما غفرت لك بذلك. الله. nítorí pé kọ́ mọ́ ní mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ la nítorí ẹ̀ ló fi ṣe ọ̀pabitọ́ ńlọtì ọlọ́run ló ṣe déédéé ìyọnu mi. الله. ìkan ṣoṣo tó o ṣe tó dùn mọ́ mi tí mo fi fẹ́ díjì gbogbo ohun tó. حسبت نفسي لم أجد لي صالحا إلا رجائي رحمة الرحمن إلا رجائي رحمة الرحمن. sọ fún gbogbo ọba àǹtí gbọ́rọ̀ ọlọ́run bá a bá gbọ́ ọ̀tá ẹ má máa jẹ akájú lọ mọ́ kẹ̀kájú lọ bẹ́ẹ̀ bóyá bọ̀ ọba tó àga tí gbogbo ẹlòmíì jòkó tí wọ́n ráyè jòkó lẹ̀ ń bẹ́ nígbà gbogbo èèyàn bá túká bí wọ́n bá wá ń tò ọlọ́run ó jòkó mi ò sì ń tò. الله. ọ̀dọ̀ pàdé ìyọnu mi látòní. الله أكبر. الله. ọlọ́run gbogbo wàtáwù tábì rí ìyọnu rẹ ọlọ́run mọ́sàbí ṣe kóńgẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. ما تفعلوا من خير فإن الله كان به عليما. ọlọ́run fi gbé kéré wá ní nákírà gbogbo tẹ bá ṣe ní rere tẹ́yàn ọmọ tó sì jẹ́ pé rere ni fọ iná ńlá ká. كان به عليما. ni mo ra àtún. وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحرضت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. ẹ dákun ẹ bá ń gbé títóbi fún ọlọ́run. Allahu Akbar. وإن امرأة خافت من بعلها نشوزا. ẹ wá wo ọlọ́run ọba
al-i'aratu afdalu min al-kinaya wal-kinayatu afdalu min at-tasrih. aláwọn máa jẹ mọ́sá rẹ̀ létí etí báyìí ni ìwọ tí wọ́n sáà máa sọ̀rọ̀ hàn ìyá náà sì dé báwọ̀ náà ní hàn. gbogbo wọn tó mọ kálá ẹ sọ tó mọ sọ̀rọ̀ hàn ìyá ẹlẹ́wọ̀n sọ̀kalẹ̀ fún ọ hàn. tá a bá wo sábàbù nùsùl àyà yìí nítorí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. aláwọn wá gbé wa ní nàkírà. wa inni mura'atun khafati min ba'liha nushuza. ọlọ́ni bí obìnrin kan tí ń bá ń bẹ̀rù ìbínú ọkọ rẹ̀ ìkọni sí ọkọ rẹ̀ ìwà bẹ̀rù kò fẹ́ jẹ́ kí nǹkan ẹ̀ ó ṣẹlẹ̀. ìrọ̀dá. àbọ̀kọ síjú kú ọlọ́dọ̀ rẹ̀ ọkọ òwò ọ̀dọ̀ rẹ̀ mọ́ gbogbo tìró ti ń lé ọkọ òwò tìró mọ́ gbogbo gbẹ̀ngbẹ́jú ti ń lé ọkọ òwò bẹ̀ mọ́. àti tọ́tẹ̀ àti tọ́nu àtẹ̀yí tí wọ́n tún máa fi iṣẹ́ ẹ̀kẹ́ títún máa dàbí pé abọ́sùpá lọ́yọ̀ mẹ́ta. gbogbo èyí tí máa tọ́ sí ẹ̀tí àti èyí tí máa tọ́ sẹ́nu gbogbo ọkọ rẹ̀ owó bẹ̀ máa ti pankéèkì ọkọ rẹ̀ owó kan máa ń bẹ̀ ọkọ rẹ̀ sí kíkú ọ̀lọ́dọ̀ rẹ̀. ó ajíládì wọ́n sáà máa bó tán yányá kalẹ̀ yányá. ìrọ̀dá fala junaha alayhima an yusliha baynahuma sulha. bàbá dẹ́kun bá lọ sábàbù nùsùlù nazalat hadhihi al-ayatu fi sayyidil alamin wa zawjatihi Sauda lamma kabarat Saudatu bintu Zam'a hamma an-nabiy sallallahu alayhi wa sallam bi talaqiha. Sauda inú àwọn ìyàwó ànábì. ẹ̀sìn bẹ́ẹ̀ tí tóbi fọlọ́ mọ́. Allahu akbar. Sauda ní jẹ́ ó ti wá dàgbà kọ̀wọ́ káàmá èyí tí ẹlòmíì máa ń rò pé ìyàwó àwọn àfáà mi kọjá mẹ́rin dákun má ṣẹlẹ̀ wọn obìnrin mi kà ń bẹ nínú ilé òjòkó ti àwọn ọmọ rẹ̀ ni ó ti kú òníyàwó. Sauda ó ti wá dàgbà ọkà nábì ti wá kú lọ́dọ̀ rẹ̀. yorùbá ní Muhammad adam. sallallahu alayhi wa sallam. wa amma nabiyyu sallallahu alayhi wa sallam bi talaqiha. wa amma nabiyyu sallallahu alayhi wa sallam bi talaqiha. bal talaqaha bil madi. bal talaqaha bil madi. chapter 3. Ànábì ti fẹ́ kọ́ Ànábì ti ní ó yá máa lọ. Fajalasati fi tariqil masjidi. Fajalasati fi tariqil masjidi hatta biha marra biha nabi sallallahu alayhi wa sallam. Ó ti wá kíkì. Ayakumullah. Ó ti wá sáàjì. Saudatu. Saudatu. Ẹ̀dọ́gbẹ̀ máa gbé títóbi fún Ọlọ́run. Ó ń ṣe Ọlọ́run tí wá ó ti ní lẹ́mìí pé ipò wọn kọ̀ ọ́. Fajalasati fi tariqil masjidi. Fajalasati fi tariqil masjidi hatta marra biha nabi sallallahu alayhi wa sallam. Sauda jókòólẹ̀ sójú ọ̀nà mọ́sálásí ọwọ́ bùkẹ́ni wọ́n báyìí. Allah. Lójú ọ̀nà tó ṣe pé bó ń ṣe Ọlọ́run bá ń kọjá yóò rí. Qalat lahu laysa li ragbatun fi nikahi. La ilaha illallah. Allah. Ẹ dákun ẹ bá Yorùbá Nábì wa Muhammadu. Sallallahu alayhi wa sallam. Bó ń ṣe Ọlọ́run ọba ti kírun ọ̀dá tí ń bọ̀ sà. Lọ́ba rí Sauda. Kí ló dé tó jòkó tó wá fọ́ tó wá ń ronú báyìí? Uturukini laysa li ragbatun fi nikahi. Ìwọ́n tẹ́wà nù pé ìrìn ó ṣe Ọlọ́run. Mo ju yàrá mi lẹ̀.
mo ti rí i pé mo dàgbà má wọ yàrá mi má walakin. lakin uturukini ma'a nisaika hatta akuna min nisaika fil jannati. àmọ́ mọ́kàn mi jẹ́ ń jòkó yàrá mi má sì wọ yàrá mi má. Allah. àmọ́ jẹ́ kí n wà nù ìyàwó rẹ tó bá dọjọ́ alikiyama kémi náà tún lè wà nù ìyàwó rẹ lálìjánnà. wanubati hadiyatan minni ila Aisha. La ilaha illallah. ó ti wá máa tó ń ṣe ọlọ́run ọba fẹ́ gbọ́ olóorun tèmi tó yẹ kó pín fún mi bọ́ ọ bá ti fi mí lẹ̀ nínú yàrá rẹ tí ń jẹ́ ìyàwó rẹ oorun tèmi mo bu Aisha. Allah. فقبل الرسول صلى الله عليه وسلم وكان يقسم لعائشة الليلتين وللضرات لباقيات ليلة واحدة. ẹ sì bá ń gbé títóbi fọlọ́ mọ́. Allahu Akbar. sèré yìí tó ń ṣe ọlọ́run ọba ti gbọ́ pé ó fi oorun tiẹ̀ lẹ̀ fún Aisha. La ilaha illallah. bàbá sábà nàbí. صلى الله عليه وسلم. ànábì wa ni ta ló nà ńlá ká yìí. Sallallahu alayhi wa sallam. èèyàn máa ma téèyàn fi mọ́kọ yẹn wálẹ̀ ni. ìyá máa ma bí tí mo fọwọ́ rẹ̀ kọ̀ lérí wálé ni ẹ̀. ọ̀pọ̀ tí ẹ̀ tí ìka ti fọwọ́ kàn lérí yìí. Ayakumullah. lọ́rọ̀ ọ̀rọ̀ là ń sọ yìí ọ̀rọ̀ ni Sáúdà ń sọ ó ti máa ń tó dùn mọ́ sí ọlọ́run ó sọ ọlọ́run wọn rẹ́rìn ọ̀nàdà ṣé ìtọ́ ìfẹ́ nu ìkọ́ ọmọ jòkó lẹ́nu yàrá rẹ̀. Allah. ọmọ jòkó lẹ́nu yàrá àbẹ́ rẹ̀. ọrùn tiẹ̀ tó ti gbé fún Aisha ni ọtẹni lọ́rùn pé kí ọrùn tí Aisha máa jẹ́ méjì kóòrùn tiẹ̀ máa wá jẹ́ ẹyọ kan. Ayakumullah. ọlọ́run ti wá rí i kó ti dùn máa nẹ́bí àmọ́ nẹ́bí ti gbà lérò pé òun fẹ́ kọ́ ọ tẹ́lẹ̀. Allah. láyà wá dé pé wọ́n ìní mo ra àtún. وإن امرأة خافت من بعلها نشوزا أو إرادا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأخرجت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. ọlọ́run ní bàbá wa rí bẹ́ẹ̀ kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ pé kẹ́sà tún ṣe. inna abugada lahalali indalahi atọ́láàkù Ayakumullah. nínú sí ọlọ́run bá dùn. Ayakumullah. ní Sáúdà lọ́ba jọ òkólẹ̀ Masha ọlọ́run níbẹ̀ bá tún ru ẹni nǹkan bẹ́ẹ̀ ṣe tẹ́ ẹ̀ jẹ́ káàrin àwọn olólùfẹ́ méjì ó bàjẹ́ ọlọ́run ló tẹ́ mi lọ́rùn. والصلح خير kẹ́sà tún ṣe olóore lọ́dẹ èmi ọlọ́run. وأوردت الأنفس الشح. ọlọ́run la ti tẹ ahun mẹ́mìí asúlímù mísíámi nufusi wa ìntẹ́jídísá ìfàtínfọ́lì ilẹ̀tín látùsí lámì. Ayakumullah. kí ọwọ́ má fẹ́ mú owó láti ná adámára ni Allah. àfìbẹ̀rù ọlọ́run àti ìrántí ìjọ tí wọ́n ju ẹnìkọ̀ọ̀kan sínú kòtò Ayakumullah. wọn ò tún ní yọ wíńdò. Ayakumullah. فهم أقاربي جنبات قبري كان أقاربي لم يعرفوني كان أقاربي لم يعرفوني أناديكم حيا bàbá أناديكم حيا bàbá وإن كنت صامتا bó ti rí nu. ألا كل يوما إلي سيأتي أما والله لو علم الأنام بابا. لما خلقوا لما حجه وهاموا لقد خلقوا لأمر لو رأته عيون قلوبهم تاج وهاموا ممات ثم قبر ثم حشر وتوبيخ وآيال الإدغام ونال إذا أمنا أو نهينا كآل الكافي أيقظ اليام خلقنا للحياة وللممات ومن يالين كل الحادثات ومن يولد يعيش ويموت كعلم
يمر خياله في الكائنات أليس الحق أن العيش فاني وأن لها هداية الممات وأن لها هداية الممات ممات ثم قبر ثم حشر وتوبيخ وأهوال نظام ونحن إذا أمرنا نهينا كذلك في أيقظ نيام كذلك في أيقظ نيام. ẹni tí ò ní sahun tí ó mú àwọn àgbàlagbà wọn ní owó irun mú ni òun lẹni tí ó máa rántí ìjọ tí wọn jù ú sínú sàárè. إذا جاءت الدنيا إليك فجد بها على الناس ترى إنها تتقلب فلا الجود يفنيها إذا هي أقبلت ولا البغل يبكي إذا هي تذهب ولا البغل يبكي إذا هي تذهب. ẹgbẹ́ bá gbé títọ́ bí fún ara òun dáadáa. Allahu Akbar. dákun má sàrùn dákun tẹ̀síwájú tí àti síwájú òòrè síwájú ọlọ́run. tí wọ́n bá wá ha ọmọ sínú ihò tí wọ́n ha ọmọ sínú sàárè òòrè tó bá ti tì síwájú ni yóò wá sọ sàárè ti dáńbúlò. الله أكبر. وهدرت النفس الشوح وهدرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. àmọ́ bẹ́ẹ̀ bá ṣe dáadáa pẹ̀lú àwọn obìnrin yìí tẹ́ fìyà jẹ wọ́n ẹ fìyà oorun jẹ wọ́n ẹ fìyà oúnjẹ jẹ wọ́n تحسنوا ẹ fìyà aṣọ lásìkò tó dáa ẹ fi jẹ wọ́n. وإن تحسنوا bẹ́ẹ̀ bá ṣe dáadáa pẹ̀lú àwọn obìnrin yìí وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. فإن الله كان بما تعملون خبيرا. ọlọ́ni fún yín ní làbárì gbogbo ntẹ́ bá gbáyé ṣe ń jọ kan. ẹni tí ń lu ìyàwó rẹ̀ ń lùkulù yóò gba làbárì rẹ̀. ẹni olówó tí wọ́n lè ṣe bẹ́síkẹ́ tí ń fún ìyàwó rẹ̀ lówó bẹ́síkẹ́. ó sì lé olówó ẹran tó wúwo ó wá fún ìyàwó rẹ̀ lówó ní bẹ́síkẹ́. ọlọ́run ni ó ṣèṣì ròṣẹ́ rẹ̀ lọ́jà àlìkìyámà. فإن الله كان بما تعملون خبيرا. فإن الله كان بما تعملون خبيرا. káwọn tàbá kí sẹ́bẹ̀ wọn á padà ilẹ̀ ti sùn wọ́n sì tanná sọ́dọ̀ nígbà náà ni. nígbà tí Gàsálí wá níran pé n tóun fẹ́ béèrè lọ́wọ́ Sẹ́yìdù bùnú sábì tó ń mọ̀ tí gbàgbé ó wá padà lọ sọ́dọ̀ rẹ̀ nígbà tí ó wà á dénú ilé fárọ̀ wá àwọn fi sólù máa ń tì ó wá bá gbogbo wọn nú okùn tí wọ́n sùn àtẹ̀bí ẹ̀ wá wò ó ìṣẹ́jú mélòó síra wọn inú ọ̀kùnrin ara bíi sun mo fi ẹ̀lẹ̀ náà mọ́lẹ̀ nísìnyí ọwọ́ akànlẹ̀kùn sẹ́dù bùnú sábìtì gbá sàmú alẹ́kùn náà wà ní wà lẹ́kùn ó ní sí òsì ó ní òsì nǹkan kan ó ní béèrè kan lòun á béèrè ó ní tuntun gbàgbé ó ní lọ tó wá padà ó ní lọ padà sí i Gàsálí ò lè béèrè ìbéèrè mọ́ ìbéèrè mi lòkùn ti béèrè ó ní gbólóhùn tẹ wá sùn lóòkùn láyìí ṣùgbọ́n abáyé lórí ìmọ̀lẹ̀ ni ó ní bẹ́ẹ̀ lábílẹ̀ ó ní sórí àtùpà tí mo tàn ń gbà tó wá bá mi hù àtùpà gbogbo mùsùlùmí ni ìwé tí mo sì ń yẹ̀ wò ìwé gbogbo mùsùlùmí ni iṣẹ́ tí gbogbo mùsùlùmí rán mi òun náà ni ìwé tí mo ń yẹ̀ wò àtùpà tí mo fi ń yẹ̀ ìwé wò àtùpà mùsùlùmí ni ìwé tí mo ń yẹ̀ wò ìwé mùsùlùmí ni oorun tí mo ń sún yàtẹ́bí mi oorun ara mi ni. ìyá mi ìmọ̀ náà wọn ẹja pé wọn ṣàkíyèsí bẹ́ẹ̀. ilẹ̀ ṣíríkà lásùlùmọ́ ibi ìbàjẹ́ wa dáyé lónìí àwọn àmọ́ ìyàtọ̀ láàrin bàbá àtọwọ́ mọ́.
bàbá ọmọ máa sọ fún bàbá ẹ̀ wọ́n wà lé ẹnìkan olówó màgò àfẹ́ balẹ̀ sí inú wọn ọmọ ẹ̀ sì jí bàbá ẹ̀ kalẹ̀ báyìí láago mẹ́jọ bàbá ẹ̀ fẹ́ sùn lómi mẹ́sàn ó ń dádì mi ẹ̀ máa sùn dádì ẹni mo tí ìsìláyà ni mo àwọn ò lè sùn ó ń dádì mi ẹ̀ jìyà lónìí o kí ló dé dádì ẹ̀ ó jìyà lónìí nígbà dádì náà sọ̀rọ̀ dádì ní àwọn òbí ẹ̀dá tó bẹ́ẹ̀ unless the backup bá wá fídì wọ́n ní bàbá sí nǹkan ọ̀sẹ̀ ó ní nǹkan ọ̀sẹ̀ àwọn kan sẹ́yìn ọmọ yín wá gbá ìjìyà ẹ̀tọ́ wọn gbé bákà lẹ́tọ̀ pápádé fídì ẹ̀ gbádùn àwọn gbádùn mọ́lẹ̀ gbádùn. àwọn òyìnbó tí wọ́n ń wọ́ bọ́ àwọn iṣẹ́ bí ìwé táwa ń ṣe yìí àwọn òyìnbó tí wọ́n gbọ́ náà sí àsìkò tí wọ́n gbé sí àsìkò tí wọ́n pa àwọn láàánú àwa pé ká má wò ó torí bá a ní ẹ má wò ẹ wò ó ṣùgbọ́n ẹ má wà mú wèrè mọ́ ẹ má mú dídìrín mọ́ ìyàwó ọmọ rẹ ọ̀dọ́ ọmọ náà lẹ́mọ̀ torí bọ́ọ̀lù àṣà. ayé yìí ó tójú sú mi ọ̀rọ̀ ayé yìí ó tójú sú mi káfẹ́ lọ́kọ ká máa má mú bọ̀ àmì burúkú ni káfẹ́ láyà ká máa má mú bọ̀ àmì tí yóò dà ní kálóyún sínú kámárà ọmọ àmì burúkú ẹ̀bẹ̀ mo ń bẹ̀ olúwa mi sùlì jálàlì ẹ̀bẹ̀ mo ń bẹ̀ olúwa mi Allahu Latifu májàyé wa ó lámì tí ó dá là ń bẹ̀ ọlọ́run májàyé wa ó lámì tí ó dá là ń bẹ̀ ọlọ́run. Nípa ìtàn arákùnrin kan pẹ̀lú ìtàn arábìnrin kan tó lóyún ṣùgbọ́n ọkùnrin ní kọlọ́sẹ̀ òru.